yèyé Yẹ̀sìrì Akórèdé, yèyé Muwafik Akọ́ládé, yèyé Fahima Àṣàbí. Ibi ẹgbẹ́ ti ń náwó òní báwọn nájú ń bẹ̀, ọ̀tún ọ̀tún lọ́jọ́ ń yọ, ọ̀tún lọ́tún ló máa yọ lọ́jọ́ gbogbo. Azeezat Àníkẹ́dé, mo ní o ti ṣọdún èyí náà, kò ní í jáṣe mọ́ lọ́lá láwùrábí. Jẹ́ ń dára ṣàṣà kí n rè lóhùn bàbá tó bí ọlọ́mọ. Ìwọ lọmọ wọn lábẹ́òkúta alẹ́ nípínlẹ̀ Ògùn. Ìwọ lọmọ Lisabi Àgbòǹgbò Àkàlà. Ẹ̀gbá ni ẹ o, ọmọ alágbàá.